Ìwulo lálò mi ẹ̀bá òde. Bàtọ̀ bá gbó. Bàtọ̀ bá gbó. Aṣọ àbàjẹ́. Aṣọ àkèdè jìlẹ̀jìlẹ̀ àwọn akọ́kùnrin wọn pamọ́ sọ̀rọ̀ lẹ́nu. Wọ́n lè máa fún ṣẹ̀ṣẹ̀ gbọ́dọ̀ nílọ ṣẹlẹ̀ sílé àwo. Ṣẹ̀ṣẹ̀ mórí ọdún, ṣẹ̀ṣẹ̀ mórí ọ̀yọ́ o. Ṣẹ̀ṣẹ̀ máma jẹ́ bí wá ṣẹlẹ̀ nílé wa o ṣẹ̀ṣẹ̀. Aṣẹ́bì sílẹ̀, ajá ilé ń rojú. A ò tètè ṣẹ́bì sílẹ̀, ajá ilé ń rojú o. Ìmọ̀rí ajá wọn ò jóbi ìrọ́ ni wọ́n ń tabájá. Wọ́n dé fábú kékeré nínú sóde ìwéré. Ó kù kó sùn gàgàgà tí ń bá wọn sóde ìṣẹ́rí mele. Ó dúró. Ẹ kú kàlẹ̀ gbogbo ọmọ Yorùbá káàkiri gbogbo àgbáńlá ayé o. Baálé eléyìí mo kí yín, ìyáálé eléyìí mo kí yín, ọmọdé eléyìí mo kí yín. Gbogbo ẹ̀yin ọ̀tọ̀ òkùlùlù, ẹ̀yin ọba aláyé, gbogbo yín mo kí o. Gbogbo ẹ̀yin ọ̀jọ̀gbọ́n tẹ̀ ń fòtítọ́ ọ̀nù jáwé mo kí yín. Gbogbo ẹ̀yin ọ̀jọ̀gbọ́n tẹ̀ ń fòtítọ́ ọ̀nù wàgbò, gbogbo yín mo kí o. Àìkéré títí tí a má lẹ́ni ta jùlọ ẹ̀yin ọmọ mi mo kí yín o. Ẹ kú àpèrè o. Ẹ kú ojúmọ́. Ẹ kú ìyálẹ̀ta. Ẹ káàsán. Ẹ mà kú ajálẹ̀ ń bí yìí o. Ìran kọ̀ọ̀kan lọ́lọ́run fún ní ọgbọ́n àtinúdá. Èèbó wọn lọ́gbọ́n ká ṣe paracetamol. Wọ́n lọ́gbọ́n ká ṣe bíkò. Wọ́n lọ́gbọ́n ká ṣe aspirin. Àwọn Yorùbá tiwa náà Ọlọ́run fún wọn lọ́gbọ́n àtinúdá. Ṣé rí bí èèyàn bá kàwé àkè àdùgán ìwé gan padà máa kalúwẹ̀? Àwọn èèyàn bá ka ìwé àkàjù ìwé gan padà kalúwẹ̀. Torí pé kí ni ọ̀pọ̀lọpọ̀ ènìyàn wọn ò mọ àǹfààní tẹ́lẹ̀dùá fún wa. Àwọn kankan ń bẹ tí Ọlọ́run Olódùmarè dá sínú igbó. Ó wúlò fún wa láti máa fi dí gàgá ẹ̀mí èṣù dànù lára wa. Àwọn kan ń bẹ tó jẹ́ pé kì í jẹ́ kí ẹ̀mí èṣù kó rìn dọ́dọ̀ ẹni. Èèyàn bí èṣù bí èèyàn kì í jẹ́ kí wọ́n lágbára lórí èèyàn. Bí àpẹẹrẹ tó o bá jẹ iyán nísìnyí bí àṣà àwọn èèyàn mi ní paraku wọn ní àgún. Ìwọ tó jẹ àgún tá ń pè ní iyán o lè fi wé ẹni tó jẹ̀kọ ó jura wọn lọ oúnjẹ sì ní méjèèjì. Yorùbá ní bẹ́ẹ̀ yẹn bá mú bóyìnbó mu tí màá mú kọ omi gbóná lájọ mu bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n ìṣiṣẹ́ wọn lára ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ẹ gbọ́ kí ni kókó ohun tí mo fẹ́ fàyọ fún wa? Ẹ wo dúkìá Ọlọ́run yìí. Àwọn bàbá wa máa pè é ní èso láà, àwọn ẹlòmíràn pè é ní lára. Láà, àwọn ẹlòmíràn pè é ní lára. Ṣé wàá rí láà yìí oríṣi méjì ni? Èso láà, igi láà funfun ń bẹ, igi láà pupa ń bẹ. Gẹ́gẹ́ bí ewé làpálàpá pupa ti wà, tí ewé làpálàpá funfun wà. Tí ewé àlùpàídà funfun wà, tí ewé àlùpàídà pupa náà wà. Ẹ rí gbogbo ẹ̀ bó ṣe rí méjì. Ewé òmísìnìsìn bá ti rí pẹlẹbẹ bẹ́ẹ̀ náà lárí gogoro. Ọlọ́run ọba ló mọ bó ti ṣètò gbogbo nǹkan sílé ayé. Ibi kó lè wúlò fúnra wa ni. Àwọn eléyìí ewé arẹmọ ni, àwọn eléyìí èsewé ẹ̀jẹ̀. Ó ti yé àwọn ọ̀jọ̀gbọ́n. Ọ̀gbọ́n. Ìràwọ̀ omi ni mí, ìràwọ̀ yẹ̀pẹ̀ ni mí, ìṣẹ̀dá akínní kan ni mí, wọ́n ní gbọ́dọ̀ ló nǹkan dúdú, ó sì ń jàmàlà dúdú.
wọ́n ní ìwọ́n rẹ̀ ló nǹkan dúdú irun orí rẹ̀ sì dúdú bẹ́ẹ̀ ni sọ wá rí kò sírú ìṣẹ̀dá yòówù tó jẹ́ láyé o lè lórú ọgbọ́n àwọn àgbàlagbà yìí o lè lò ó bóò ló ṣe ṣe kí ni ó wúlò fún gan pàápàá sórí iṣẹ́ yìí tí mo fẹ́ filẹ̀ fún ọ yìí tí mo fẹ́ filẹ̀ yìí ìṣẹ́ kù ìṣì ní fi kún àwọn àgbàlagbà wọn máa ṣe kíní ìpamọ́ fáwọn ọmọ wọn àníwò kábàáyọ ọgbọ́dọ̀ máa wọ́n lé yín ṣe é pamọ́ kó máa lò ó kéré tán láàrin ọ̀sẹ̀ kó máa já lura bí ẹ̀ẹ̀mejì bóò láà ṣe ṣe bóò láà ṣe kó pọ̀ ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan kájọ fi ti gbéyàwó ọ̀rọ̀. Ó má gbèdè kúlẹ̀ o, ìdúró gbogbogbò náà ló sọ àwọ̀. Gbogbo aráyé o ló ti mọ̀ pé ní ijó ni mí. Nínú ijó mọ̀rọ́mọ́gé tó wù mí kan. Bàbá wá fún wa lọ́mọ yẹn ká fi ṣàyà. Bàbá búra fóun ò lè sọmọ òun oníjó. Àná mi ò bí n bá tí ọ̀ máa fẹ́ o. Àná mi ò bí n bá tí ọ̀ máa fẹ́ o. Ajá oko ṣẹrẹrẹ, ajá oko ṣẹrẹrẹ. Bẹ́ẹ̀ bá fọmọ fóníjó, ẹ̀ ó fọmọ kiri bọ̀ ó bàbá. Wọ́n fún wa lọ́mọ yẹn. Àná mi ò bí n bá tí ọ̀ máa fẹ́ o. Ẹ kú kàlẹ̀ lẹ́ẹ̀kan sí. Ẹ gbìyànjú kẹ́ wá èso láà pupa. Ẹ wá èso láà funfun. Ẹ ti wá èso làpálàpá pupa, èso làpálàpá funfun. Ṣé ẹ mọ̀ kó di èso mẹ́rin? Abàmì èso mẹ́rin ẹ wá. Ẹ wá lọ tọ́jú èpo igi ńlá ẹ fi sí. Ẹ ti fi sí. Ẹ wá ṣúgà páálí kan, ṣúgà sẹ̀ǹtìlúùsì páálí kan, ẹ tú gbogbo ẹ̀ sí. Báyìí wá ni o. Bó làwọn àgbàlagbà ti ṣe. Tó bá jó tán làwọn àgbàlagbà tó da ṣúgà sí wọ́n wàá lọ papọ̀ mọ́. Ẹ tẹ̀lé ohun tí mo wí o. Pẹ̀lú ewé sìkímìdì, àwọn ẹlòmíràn pè ní sìkírímìdì, àwọn pẹ̀lú wọn pè ní sìkímìnì, afàìmọ̀ ni kó ni mọ́ra. Ẹ wá lọ bú àfọ̀ṣẹ funfun kó àádà sínú yín a máa fi mógì gbóná a máa fi mu tíì gbígbóná tí èèyàn bá ń bí inú rẹ̀ kábíyèsí Ọlọ́run tọ́ba tẹ̀ tán abẹ́ ṣe é pé kó fi òrí kó pamọ́ tòun torí yẹn wọ́n máa bù ú sínú ògì gbígbóná kó máa já sára ìwọ tó ọba lè fi mògì ìwọ sá máa bù ú lẹ́bù rẹ̀ yẹn máa bù ú sínú ó lè pò mú yín kó máa bù ú sínú tíì tí èèyàn bá ń bí inú rẹ̀ ní kọ̀kọ̀ tó o mọ̀ kò ní mọ̀gbà tí ó fi máa sọ ọ́ jáde fún ọ. tí a bá wà ní ọ́fíìsì kan tí a bá ń lò ìwọ gbọ́n mọ̀ pé ìyàtọ̀ bá ọ báyé bá ń kórìíra ẹni tí wọ́n bá fi àmì burúkú síyàn lára ìwọ máa lo sẹ́yìn kò jù bẹ́ẹ̀ lọ. àápò mọ̀ṣẹ́ ọmọ òòjọ́ lò ó tí màá ṣe nǹkan oṣù lọ́wọ́ ńkọ́ máa lo sẹ́rẹ̀ lọ wọ́n sá ti máa dẹ̀jẹ̀ kan oṣù sínú ẹ̀ máa bù ú ẹ̀ kílẹ̀ wí àní ẹ̀ máa wẹ̀ ẹ́ yọ bá yín lára mu yọ jẹ fún yín èèyàn 1 million lè lò kílẹ̀ wí ó wù ọ̀fọ̀sẹ̀ green ó wù ó lè fi kó ó wù ọ̀fọ̀sẹ̀ purple ó wù ó lè fi kó wọ́ lọ́mọ tó fẹ́ ọṣẹ tó fẹ́ fi pò ó máa wẹ̀ ẹ́ àbùsọ́gì kọ́ máa mú kódà níbi tó ní agbára dé bọ́ sínú rárá fojú wẹ́rẹ́pẹ́ wò yìí
ṣé wọ́n á fún ọ láṣìírí kan tó bá bu ẹbu rẹ̀ tí àwọn àgbàlagbà bá péjọ lórí ọ̀rọ̀ èèyàn tó pọ̀ tí dààmú ti pọ̀ jù bu ẹbu yìí kalẹ̀ kó wá wàrà funfun gèè tó bá jẹ́ ọkùnrin ó gèè tiẹ̀ sí mẹ́sàn-án ó bá jẹ́ obìnrin ó gèè sí méjì ẹbu yìí ti wà nílẹ̀ ó ti wà nù bí àwo funfun àbíké funfun ọwà kó wàrà ètò ti gé òkòlè lórí ṣàdúrà sí sílẹ̀ mọ́jú tílẹ̀ bá mọ́ ó ti ṣàdúrà rẹ tán ọyá kó máa fi wàrà yìí kó máa fi kó ẹbu yìí jẹ kó máa fi kó ẹbu yìí jẹ ìyàtọ̀ dé bá gbèsè ayé rẹ̀ gbà bẹ́ẹ̀ kò jù bẹ́ẹ̀ lọ má gèrè òkú mọ́ fòkúlẹ̀ jókòó sùn sọ́dọ̀ olùgbàlà rẹ̀ fílẹ̀ gbogbo yín tẹ́ bá lò yọba yín lára sọmọ kékeré lè jẹ́ bẹ́ẹ̀ tí bá ti ń jẹun ẹjọ́ jẹ́ ṣé àgbàlagbà lè jẹ́ bẹ́ẹ̀ bí bá ti ń jẹun ẹjọ́ jẹ́ kò jù bẹ́ẹ̀ náà lọ yóò sì bá yín lára mu ire o ire kàbìtì kọ́ máa yí wọlé gbogbo wa èmi ọmọ yín náà ní lukumọ́nà ọmọ àyàn dáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà eléyìí èsì ògùn inú ìwé o abalọ́wọ́ àwọn bàbá wa wọ́n sì fi lé wa lọ́wọ́ ni èèyàn ò lówó kọ́ má dúpẹ́ rí kì í sáwọn ògùn inú ìwé tẹ́ máa kọ́ tẹ́ máa pé a ò jò pọ̀ a ò lọ́ pọ̀ a ò gùn pọ̀ a ò fi pọ̀ a ò mí pọ̀ irọ́. ìwọ tí bàbá rẹ lógún tó lò ní fílẹ̀ ogún bàbá rẹ tó lò ní ìwọ náà ò ní rógún bàbá tẹlòmíì gbà gbogbo ẹ̀yin tẹ́ bá lò yọ ọba yín lára a kì í bá wa mọ̀ ẹ fẹ́ bẹ̀rẹ̀ sí rìn àjò yín àbẹ́ ẹ fẹ́ ṣètọ́jú ara nílànà tó jẹ mọ́ tewé àti egbò ẹ kà sí wa á dá yín lóhùn ṣùgbọ́n kì í sọ fẹ́ sanwó gbogbo ẹ̀yin tẹ́ wà lókè òkun àbẹ́ wà ń sàlẹ̀ ọ̀sà ẹ bá bẹ̀ wá ń sẹ́ni àbá yín gbéṣẹ́ ń fún DHL ń sì gbé sọ́dọ̀ yín àmẹ́yìn lẹ́ sanwó rẹ̀ á dára fún gbogbo wa á dára fún gbogbo wa ẹ bá ẹ lè darapọ̀ mọ́ wa lórí WhatsApp group ọ̀fẹ́ ni ẹnì kò gbowó lọ́wọ́ ẹnìkan group náà ó tó 21 olómi tútù mọ́kànlá lòun life spiritual solution mẹ́wàá lòun èmi ni mo ní gbogbo ẹ̀ ẹ gbọ́ mi yé dáadáa báyìí nísìn ọlọ́run yóò gbàdúrà wa ẹ sì darapọ̀ mọ́ wa lórí WhatsApp group bẹ́ẹ̀ bá ti ń tẹ like ẹ máa bá wa subscribe sórí ẹ máa share rẹ̀ ẹ máa download ẹ̀ kẹ́ máa share rẹ̀ kó máa jàǹfààní fún tẹrú tọmọ káwọn èèyàn yé dà rẹ̀ wọ́n máa kó ọwọ́ àwọn mẹ́wúrẹ́ mágbò wá kó yẹ kó ọwọ́ wọn àdàrà fún gbogbo wa nọ́mbà wo lẹ lè fi kàn sí mi ń fún yín ní nọ́mbà Nàìjíríà mẹ́ta ń sì fún yín ní nọ́mbà Kotonu tí ṣe Bẹ̀nẹ̀ ń fún yín ní méjì ọyẹ ìjà máa bá bọ̀ +23480 3298 3298 +23480 3298 3298 nọ́mbà kejì +23481 33 155 111 +23481 33 155 111. ọ̀yà ẹgbàá kẹta +23480 890 38658 +23480 890 38658. ọ̀yà ẹgbàá nọ́mbà orílẹ̀-èdè Benin tó +229 54 65 1928 +229 54 65 1928. nọ́mbà ẹlẹ́ẹ̀kejì +229 54 65 1929 +229 54 65 1929 tó a dára fún wa o yá yẹ wa kò ní yẹ ẹlẹ́ fún gbogbo wa o òjò kìí rọ̀ kọ́tà sí ilẹ̀ olóore gbogbo wa kò ní tà sí wa o tó àti wálé ayé náà ayé ò ní fún mi àtàtàǹbà fún wa o àti máa yé ayé ò ní fẹ́ràn àwọn ò ní fàyè hàn wa o a dára fún gbogbo wa o ire o ire kàbìtì. ọ̀nà mi ò bí n bá ṣe ọ̀ máa bẹ̀ ọ́.
tí a bá yá o mélè gbàgbé ijó òkùnkùn ò lékun o kémi gbàgbé ọ̀nà o. Àkìbá olú ẹ̀kùn jẹranko ní gbóyèyè àkìbá irun màlẹ̀ ẹ̀dù ẹ̀fọ́ lórí ìta. Tọmọwọ́délé tọmọwọ́délé o ní bàbá máa yin ìdíjó tilẹ̀ ṣàlágbé o bàbá. Wọ́n fún wa lọ́mọ yẹn